gbajúgbajà òṣèrékùnrin ni ẹni tí àwọn obìnrin tó máa ń fẹ́ràn láti bá dòwò pọ̀ tàbí láti fẹ́ nítorí bó ṣe rí tó ṣe ní ara tó nígẹ̀ dáadáa tó sì ní nǹkan yóò kí sábẹ́ ṣòkòtò ẹ̀. ìyẹn Bọ́láńlé Nínálowó ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn ńlá tó fi kàn án àti borúkọ ẹ̀ bó ṣe ń tàn lórí ẹ̀rọ ayélujára tó ń jà rìnrìn. àbí káwọn kò sọ pé bá ṣe mú orúkọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò báṣubàṣu ìyẹn Economic Financial Crime Commission tó sì jẹ́ wípé níṣẹ́ ni Bọ́láńlé Nínálowó ó ti padà ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti obìnrin tí ó fẹ̀sùn kàn náà. ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tí a wà yìí ní awuyewuye ńlá ló jáde lórí ẹ̀rọ ayélujára nípa Bọ́láńlé Nínálowó tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà Yorùbá tó tún máa ń kópa nínú àwọn eré elédè òyìnbó náà nígbà tí obìnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Victoria Yẹ́misí Àyànwó tí wọ́n ló fẹ̀sùn kàn Bọ́láńlé Nínálowó pé ó lu òun ní jìbìtì tó sì lu òun ó tó jìbìtì mílíọ̀nù 23 náírà 33 million naira. Victoria Yẹ́misí Àyànwó ní ó ti pẹ́ tóun àti Bọ́láńlé Nínálowó táwọn àtijọ́ ń sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé obìnrin náà kò sọ̀rọ̀ lórí nǹkan tó dò wọ́n àti Bọ́láńlé Nínálowó pọ̀ tó fi lọ́nà òbítíbitì owó bẹ̀rẹ̀ fún un. ṣùgbọ́n táwọn èèyàn tó ń gbé kiri pé ọ̀rọ̀ ọ̀fẹ́ ló dà wọ́n méjèèjì pọ̀. obìnrin náà Nínálowó náà fẹ́ ẹni tó jẹ́ gbajúmọ̀ tí wọ́n sì ní Bọ́láńlé Nínálowó kan gbowó lọ́wọ́ ẹ̀ ni àti pé ńgbà tójú ẹ̀ ká pé Bọ́láńlé Nínálowó ìtọ́ láti fẹ́ ènìyàn àṣírí tú sí lọ́wọ́ tó fi gbé ìgbésẹ̀. nínú lẹ́tà tí àwọn agbẹjọ́rò Victoria Yẹ́misí Àyànwó tí wọ́n jẹ́ amòfin Ọlámídé Oyètáyọ̀ àǹkó tí wọ́n kọ sí àjọ EFCC láti fẹ̀sùn kàn Bọ́láńlé Nínálowó pé mílíọ̀nù 23 náírà 33 million naira ìní Bọ́láńlé Nínálowó ló lu oníbàárà èèyàn client àwọn tó ń jẹ́ Victoria Yẹ́misí Àyànwó ló lù ní jìbìtì tí wọ́n sì ní kí wọ́n gbé Nínálowó kán fọ̀rọ̀ wá lẹ́nu wò ká sì ṣèwádìí ẹ̀. ṣùgbọ́n nígbà tó ẹ̀ tí ń jà rìnrìn táwọn èèyàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa Bọ́láńlé Nínálowó pé èyí ṣe ń gbà wo lòun náà lu jìbìtì ìní Bọ́láńlé Nínálowó máa jáde sí orí ẹ̀rọ ayélujára láti ṣàlàyé tẹnu ẹ̀ tó sì sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́. nínú àlàyé tí Bọ́láńlé Nínálowó ṣe inú jẹ́ kó dìímọ̀ pé òun ò mọ Victoria Yẹ́misí Àyànwó rí bẹ́ẹ̀ ló jẹ́ kó dìímọ̀ pé òun ò gbowó kankan lọ́wọ́ ẹ̀. ó ní àwọn oníjìbìtì àwọn ọmọ yahoo tí wọ́n máa ń lo àwòrán àti orúkọ àwọn òṣèré tíátà tó jẹ́ gbajúmọ̀ láti lu jìbìtì. ó láwọn ló gbowó lọ́wọ́ Victoria Yẹ́misí táwọn parọ́ pé Bọ́láńlé Nínálowó làwọn tí Bọ́láńlé Nínálowó sì jẹ́ kó dìímọ̀ wípé òun ò tiẹ̀ gba irú owó bẹ́ẹ̀ rí nídìí iṣẹ́ tíátà gan èèyàn 33 million naira. wọ́n ní kó tó wá di pé òun yóò wá gbárù ẹ̀ lọ́wọ́ obìnrin láì ṣe pé òun yóò fẹ́ tó sì ní kí gbogbo èèyàn kan lọ ṣọ́ra o ká má jẹ́ kán forúkọ àwọn lu jìbìtì nítorí pé òun kì í gbìyàn jìbìtì òun kì í sì parọ́ fẹ́yàn pé òun fẹ́fẹ́ láti gbowó lọ́wọ́ ẹ̀. ìyẹn pé òun kọ́ lòun lu Victoria Yẹ́misí Àyànwó ní jìbìtì o bí kò ṣe àwọn oníjìbìtì orí ẹ̀rọ ayélujára.